nuisance. Ẹ̀yà wa ra diaspora tẹ̀mọ̀jẹ́ kó máa kó oúnjẹ. Ẹ ṣọ́ra pẹ̀lú àwọn ìtàn wọ́tòwọ́tò tó lórí burúkú ìgbà o. Ẹ ṣọ́ra pẹ̀lú wèrè ọ̀rọ̀ tó lórí burúkú Gani ń sọ o. Gani yóò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá o. Ẹranko ni o. Ẹranko ni o. Ẹranko ni Gani. Ẹranko. Ìwọ wèrè, ìwọ tọ́ọ̀gì, ìwọ ọ̀daràn. Tí ì bá sọ Básanjọ́ gbẹ̀yìn ẹranko tẹ́ kí wọ́n ti kó sí zoo. Ó tún ti ń rúgbó bọ̀ báyìí o láàrin àwọn ọmọ Yorùbá. Ara nǹkan tí bàbá Ẹlẹ́bùúbọn máa ń sọ nípa ẹ̀rẹ́ o wípé béèyàn bá fẹ́ bọ́ sí ipò kan lẹ̀ Yorùbá pàápàá bó bá fẹ́ jọba ó ní láti mọ̀tàn kó gba ẹ̀kọ́. Béèyàn bá joyè tí ò bá mọ̀tàn ó ṣeé ṣe kí yẹ̀yẹ́ rẹ̀ yọ pátápátá. Òun náà ló fà á o tí ààrẹ Òpìtàn Ilẹ̀ Ìbàdàn Olóyè Abbas ṣe ń fi àwọn òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá lórí bí wọ́n ṣe ní ààrẹ Gani Adams wọn ò sọ àwọn ìtàn Yorùbá bó ṣe yẹ kí wọ́n sọ, ìtàn Odùduwà, àwọn ìtàn ààrẹ ọ̀nà kakanfò oyè tí wọ́n jẹ pàápàá pé àwọn ní láti correct wọn lórí àwọn ìtàn tí wọ́n ń sọ. Báwo ló ṣe jẹ́ tó fi jẹ́ pé odidi ààrẹ ọ̀nà kakanfò wá nílé sọ ìtàn bó ṣe yẹ kó rí, bó ṣe yẹ kí a gbọ́ dáadáa tó fi wá jẹ́ pé ààrẹ Òpìtàn ní láti máa yọ àwọn àṣìṣe tó wà ńbẹ̀, àwọn àṣìsọ tó wà ńbẹ̀ lóríṣiríṣi. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu ààrẹ Òpìtàn. Lóòótọ́ níbi táwọn méjèèjì ti ń sọ̀rọ̀ wọ́n ti ń fi àwọn ọ̀rọ̀ kan gbọ́nmi sí omi òtó tí ń wà láàárín àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ síra wọn. Ẹ já gbóhùn lẹ́nu ààrẹ Òpìtàn Ilẹ̀ Ìbàdàn. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Kí ni àwọn ìtàn tí ààrẹ Gani Adams sọ tí wọ́n sọ dáadáa tí ò rí bẹ́ẹ̀ tó wá fi di pé ààrẹ Òpìtàn wá bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ kan tó lágbára. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan kan tí ó yẹ kí ààrẹ Gani Adams kí wọ́n sọ àmọ́ tí wọ́n sọ. Gani onírọ́ ni ọ́, èmi ní pè ní bọ̀bọ̀ yìí, ọ̀dẹ̀ alọ́ọ̀gọ́ orí ẹ̀ ò pé ìwọ tó rí ẹ burú bí egun tí ń léwèrè. Òun pe ààrẹ Òpìtàn Ilẹ̀ Ìbàdàn ní bọ̀bọ̀ yìí, alọ́ọ̀gọ̀ sí rẹ̀. Òun pe olóyè Olúbàdàn ní bọ̀bọ̀ yìí, alọ́ọ̀gọ̀ sí rẹ̀ Gani. Èmi ni bọ̀bọ̀ yìí, ìdátápà ń pè mí ní bọ̀bọ̀ yìí, ìdátápà, èmi ni bọ̀bọ̀ yìí lẹ́nu rẹ̀, ìdátápà. Ṣé ẹ mọ̀ yí pé bẹ́rù bá ti pẹ́ ń lè pẹ́ alájọbí ní ọmọ ṣẹ́, ìdátápà ń pè mí ń bọ̀bọ̀ yìí. Ìlú mélòó ló lé ilẹ̀ Yorùbá tó ń fi tọ́lẹ̀ Yorùbá? Nígbà táwọn kékeré projection ti sàwọn ilé òfin fún wa ni pé wọ́n lé Odùduwà wá láti Mẹ́kà ni. Mo ti ṣàlàyé èyí oníbẹ̀rẹ̀. Ìjọba ẹ̀ka fún wa ẹ̀yẹn. Orúkọ Spanish yẹn. Láwọn nípa ọ̀rọ̀ ìtàn ilẹ̀ Yorùbá Odùduwà particularly táníkà gbàgbọ́ bá ààrẹ Gani Adams àbí ààrẹ Òpìtàn Ilẹ̀ Yorùbá. Irúnmọlẹ̀ kọ́, irúnmọsẹ̀ ni. Wọ́n bí Odùduwà ní ó kú ibi tán sísí ń bẹ. A ti jẹ ọba 97 nílé Ifẹ̀ ṣáájú ká tó bí Odùduwà. Sódùduwà ló bí Ọ̀rà Ifẹ̀. Dọ̀là Ọ̀sẹ̀ wọ́n máa kọrin Ọ̀rà ló bí Odùduwà. Dọ̀là Ọ̀sẹ̀ ni wọ́n ń kọ. Ṣé Odùduwà ló bí Ọbàtálá? Odùduwà ló bí Ọ̀sẹ̀ gẹ́gẹ́ ọba Mákin tó máa tó Odùduwà jọ mú nǹkan lẹ̀. Tẹ́ bá bi àwọn ọmọ Odùduwà pé ta ló pọ̀ ọba Mákin, wọ́n ní Odùduwà ló pa. Tẹ́ bá bi àwọn ọmọ ọba Mákin pé ta ló pọ̀ Odùduwà, wọ́n ní ọba Mákin ló pa. Ṣé Odùduwà ló bí ọba Lùfọ̀n? Ọ̀nà bùnmí ìlèyàn torí ọmọ tán. Rẹ́fẹ́ Samuel Johnson sọ ìtàn oríṣi 6 tó gbà nípa origin àwa Yorùbá àti Ilé Ifẹ̀. Ó sọ tí táwọn tó wá láti Mẹ́kà sọ, ó sì ṣàlàyé lé lórí. Ó sọ tí Odùduwà àtẹ̀wọ̀n rọ̀ nípa ọ̀rọ̀ ìtàn ilẹ̀ Yorùbá Odùduwà particularly táníkà gbàgbọ́ bá ààrẹ Gani Adams àbí ààrẹ Òpìtàn Ilẹ̀ Yorùbá. Àwọn tó sọ pé Odùduwà wá láti Mẹ́kà, Islam ti pẹ́ níbí. Mo ti fi ìwé Thomas fún wa tó kọ Preaching of Islam ní ọdún 1913
tó sọ nípa bí Islam ṣe tàn káàkiri gbogbo ayé ó sọ ń bẹ̀ pé 11th century sí 10th century ní Islam ti dé Ilé Ifẹ̀ ó sì ṣàlàyé ìdí nu tó sọ pé gbogbo àwọn èdè Lárúbáwá míì máa wọnú èdè Yorùbá ẹ̀dà àwọn àfáà mo ti correct àwọn àfáà wọn ní inú èdè Lárúbáwá lèdè Yorùbá ti jáde tí ó bá rí bẹ́ẹ̀ ni àlùbáríkà mo ní sọ nígbà tó tẹwa ẹ̀yin àfáà lẹ́mú wọ̀ ọ́ bó ṣe jẹ́ pé inú àwọn Gẹ̀ẹ́sì inú àwọn èdè Faransé mi náà wọnú èdè Yorùbá àlùbáríkà Yorùbá nítumọ̀ fún tiwọn ìbùkún ni kò sí gbogbo nǹkan tẹ́ ẹ ní tẹ́ bá ní pé ṣẹ̀ríà pé ẹ dá ṣẹ̀ríà fún òfin làwa ń pè ní ṣẹ̀ríà ẹ̀tọ́ ìlà ń pè ní ṣẹ̀ríà kò sí gbogbo nǹkan dárúkọ Lárúbáwá kan tá à ń lò tá a fi jìrò èdè Yorùbá táwa ní sọ tí ń dédé Yorùbá fún ọ kò sí gbogbo nǹkan tí Yorùbá ò lóko fún wíńdò fèrèsé ni wíńdò gbogbo ayé ń wí lónìí fèrèsé ni kọ́ọ̀pù ife là ń pè cup ife ni Yorùbá ń pè window ta ló ń dákọ ife mọ́ láyé lónìí kò sẹ́lì kankan tó ń pe cup ní ife mọ́ tẹ́ẹ̀bá gbọ́ ẹlẹ́gbọ́ nínú eré tẹ́ẹ̀bá gbọ́ window ẹlẹ́gbọ́ kódà ní tí ọ̀kàwé lọ bá ń sí window lẹ́nu náà ó wí bẹ́ẹ̀ sì ni alóòkọ tiwa a ti fòyìnbó jìrọ̀ rẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé fèrèsé ní ń jẹ́ ilẹ̀kùn kò kúrò nílẹ̀kùn à ń lò lẹ̀kùn fún lẹ̀kùn bẹ́ẹ̀ làwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ṣe rí tí èdè sáwọbẹ̀ ìní ọjọ́ àwọn Lárúbáwá ti pẹ́ 1000 years ti wà tí wọ́n ti mú Islam délẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ni wọ́n sọ nínú ìwé Preaching of Islam tẹ́ńbà tún fẹ́ màá tún fún yín lórí PDF mo fáwọn èèyàn lọ rẹpẹtẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìwé tí mo máa ń fáwọn èèyàn free ni ẹ béèrè pé ta ni mo fún ní ìwé PDF rí tí mo gbowó lọ́wọ́ ẹ̀ sẹ́yìn tún nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá jù yín lọ Ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí 1 to 27 mo fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ náà ni lórí ní ọ́díò rẹ̀ mo fún wọn lọ́fẹ̀ẹ́ ní MP3 ẹ̀ lórí WhatsApp. nípa ọ̀rọ̀ ìtàn ilẹ̀ Yorùbá Odùduwà particularly tálíkà gbàgbọ́ báyìí Ààrẹ Gani Adams àbí Ààrẹ Opitan Ile Yoruba. wàláì mo fi ọlọ́ọ̀bá búra àwọn ọba tí wọ́n ń pè mí pé àwọn fẹ́ rí mi lásìkò ìwọ́n lé ní 10 tí wọ́n fẹ́ rí mi tí wọ́n ń pè mí Ààrẹ Opitan ẹ wá Ààrẹ Opitan ẹ wá Ààrẹ Opitan ẹ wá tádùá bá gbà tá gba aládùá ẹ̀ka. lówọlẹ̀ sí irúnmọlẹ̀ lódùdú ń bọ́ lọ́wọ́lẹ̀ sí bàbá rẹ̀ wọlẹ̀ èèyàn wọlẹ̀ wọ́n máa fi pán alágbára lépa alágbára wọlẹ̀ wọ́n ò ní ọba wàjà sílì àjà ti sílì tó ilé kọ́ àjà lọ́run àjà láyé àjà lọ́run wọn ò nígbà wọn ní Kúrúnmí wọlẹ̀ Kúrúnmí wo lọ wọlẹ̀ Kúrúnmí tó kú nígbà wọn lọ sí tí wọn dá odò ọ̀sẹ̀ tí wọn pàpà gbé orí ẹ̀ lọ f'Aláàfin Adélù wọn máa fi pọ́n ọba lé ní pé ọba wàjà wọn máa fi pọ́n alágbára lé ní pé alágbára wọlẹ̀ ìní simple ṣùgbọ́n jọ àwa Yorùbá ti pẹ́ ju tó Odùduwà lọ ìtò Odùduwà ń bẹ lábẹ́ 1000 years ní kejì 1200 years lọ ṣùgbọ́n tàn wá nílé Ifẹ̀ ó ti lé ní 11,000 years mo dẹ̀ ti prove ẹ̀ lọ́wọ́ nínú Tani Yorùbá ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo ti sọ. òun nìyẹn ẹ̀yin èèyàn wa báwo ló ṣe rí lọ́dọ̀ yín ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.